ADC. Mo kí ẹ ṣé, mo kí àwọn baálẹ̀ wa, ọkọ ìlú, ẹ má bínú wípé apẹ́ká tó dé. Mo kí gbogbo àwọn èèyàn wa, pápá àwọn non-indigene movement tí wọ́n jókòó. I can see so many communities represented here. Mo kí àwọn obìnrin, àwọn ìyá wa, mo kí gbogbo yín, mo kí àwọn ọ̀dọ́. Ẹ̀yin tí wọ́n tí ọwọ́ yín dà ẹ̀já lọ́wọ́. Mo fẹ́ gba gbogbo wa níyànjú wípé election wa ó ti wọlé tán. Kò dẹ̀ sí àsìkò rárá. A ní láti make sure wípé a lọ gba káàdì ìdìbò wa PDC wa tá a bá tí ì gbà á. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìròyìn tí mo gbọ́ nípa Olodo ward ni, a jẹ́ pé a ti ṣe àṣeyọrí election yìí. Nítorí ADC ló ní Olodo ward 3. Kọjú sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní mo kí ẹ kú oríire. Mo kí ẹ kú oríire o. Àwọn aṣojú wa nínú election tó ń bọ̀ yìí mo fẹ́ fi wọ́n hàn yín. Deputy governor wa ní agbára Ọlọ́run, àwọn náà ni Honourable Túndé Awónúgà láti Ògùn Waterside. Àwọn rèé o. Aṣojú wa ní Federal House of Representatives l'Abuja, àwọn náà ni Honourable Eyowawi Razak. Honourable wa lágbára Ọlọ́run tó ń lọ sókè mọ́sàn ní House of Assembly tó máa bá mi ṣiṣẹ́ lágbára Ọlọ́run. Àwọn náà ni Honourable Wálé Fadípẹ̀. Eléyìí ọmọ wa, eléyìí tiwa ni, eléyìí ara wa. Mo wá fẹ́ rọ gbogbo wa láti èní lọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lọ sí ojúlé sójúlé, house to house. Ká sọ fún àwọn èèyàn wa wípé ẹgbẹ́ ADC ní kí wọ́n dìbò fún. Sir, are you rolling, sir? Àmì ìdánimọ̀. Are you rolling, sir? Àmì tí a máa fi mọ ẹgbẹ́ ADC, òun ni ọwọ́ méjì tó ń bọra wọn lọ́wọ́. Èyí tá a máa ń sọ pé bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ ẹ́ lọ́wọ́, ká jọ ṣoríire. Ní agbára Ọlọ́run oríire náà ní fòwádà o. Ẹ ṣé mo dúpẹ́.